Ìbà f'Ẹlẹ́dùmarè àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. Mo ṣe bá gbogbo ìgbárùmọ̀lẹ̀ sálọ ayé. Ìbà yín àgbàlagbà ló tù fẹ́. Èmi ọmọ yín, àbúrò yín, ọba ìṣẹ̀ṣe ti ìlú Canada, ọmọ ìyá Jamiu. Mo jáde láàárọ̀ yìí torí mo rí fídíò kan tó ń jà káàkiri. Mo rí àgbà òpònú kan tó lóun àfáà ẹrùngbọ̀n ìyẹ́ òkè báyìí. Ó dùn mí pé mi ò rí fídíò yẹn ní ibi tó ti jẹ́ pé ohun ti ká lára ara ẹ̀. Ẹni tó repost ẹ̀ ni mo rí. Ó wá ń sọ nǹkan kan ní pé in tó ń sọ náà ni pé kí àwọn ìjọba àpapọ̀ ní ilẹ̀ Yorùbá kí wọ́n pa tí ó ń jẹ́ ìṣẹ̀ṣe bí kan parun pé nípa ọ̀rọ̀ gan. Ẹ bá wa ṣiṣẹ́ tọ̀ gbogbo gómìnà nílẹ̀ Yorùbá, president wa ní Nàìjíríà lápapọ̀, ẹ bá wa ṣiṣẹ́ lérí ẹ̀. A fẹ́ kí àwọn òṣùgbọ́ àwọn mùṣìríkìn àwọn náà ni wọ́n ń pààyàn ẹjá ń gbọ́ gbogbo wọn àárín gbogbo ẹ̀. Àwọn ló wà ní behind gbogbo èèyàn tí ń kú láti jọ yìí. Àwọn ló wà bẹ́ẹ̀. Torí ṣètọ́ ni wọ́n bá ṣe, àṣetọ́ni sì nìyí, ṣètọ́ni sì nìyí, èèyàn bú ni, olórí ibú kan báyìí ni. Gbogbo ń tán kó sí abẹ́ pé wọ́n fẹ́ ṣètò fún bàbá kú, irọ́ ló wà ń bẹ̀, irọ́ ló wà ń bẹ̀. Torí gbogbo olóyè pátá lójú ọ̀nà mùṣìríkìn àwọn ẹbọ yẹn, ẹ bá wa pa wọ́n lẹ́nu mọ́, ẹ bá járánkì wọn, ẹ bá gbàgbà lọ́wọ́ wọn, ẹ bá wa yí wọn mọ́lẹ̀, ẹ sọ wọn kalẹ̀ pátápátá. Ẹ sọ wọn pé a gbọ́dọ̀ pé gbogbo wọn ṣe orò kankan bìkan, a fẹ́ gbọ́ orò kankan mọ́ nílẹ̀ Yorùbá, kíjọba bá dìde sí. Ṣé rí ibi tí mo fẹ́ lọ gangan nìyẹn, ẹ̀yin bàbá mi, ìyá mi, ibi tí mo fẹ́ lọ gangan ibẹ̀ ni mo dé yẹn. Ó dùn mí pé mi ò mọ orúkọ òpònú tó ń sọ̀rọ̀ yìí torí mo rí pé òpònú ni. Báyìí mo fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ pé ìjà ti dé nílẹ̀ Yorùbá. Ṣé rí ìjà tó dé yìí kì í ṣe ìjà kékeré o. Ó lè má yé wa, ìjà kékeré kọ́. Mo fi Elédùmarè búra, ogun ti dé nílẹ̀ Yorùbá. Tí ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ àlè tẹ́lẹ̀ ń sin ànábì wèrè kan, tẹ́ ń sin ànábì orí ibú kan, tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ní gbọ́, àwa gan ò ní gbà. Ṣé níbi tí olórí ibú yìí tó ti yọ ọmọ àlè tí ò ní làákàyè, wàá dẹ̀ bímọ ọmọ àdẹ̀ máa wò ẹ́ pẹ̀lú òṣì tó ń ṣe ìtorí òkè ń ṣọmọdé, gbogbo àgbọ̀n ẹ ló ti funfun tán yẹn. Ó ní ẹ fẹ́ gbọ́ orò mọ́lẹ̀ Yorùbá, ẹ ní ṣoríire gbogbo yín. Ìwọ tó bá ní lọ́kàn wípé ihun tó jẹ́ ti Yorùbá ó fẹ́ parun, ìgbésí ayé ẹ̀ la parun tọmọtọmọ. Ó bá jẹ́ àfà, ó bá jẹ́ wòlíì, ẹni yóò tó bá jẹ́, tó bá ti ń sọ pé ó fẹ́ pa ilẹ̀ Yorùbá run nítorí pé tẹ́ ẹ bá ti gba àṣà àti ìṣe wa, ẹ ti palẹ̀ Yorùbá run. Ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Arab. Níbi tí olórí ibú yín tẹ ya wèrè dé ní ìlú Saudi, wọ́n yìnbọn òòṣà ń bẹ̀ dọ́là. Níbi orí ibú tẹ̀ ń bá kiri tí ẹ ṣe làǹkàyè. Queen Elizabeth ńgbà tó kú, ǹjẹ́ wọn ò ṣòro fún? Bó ṣe jẹ́ ọba obìnrin tó, wọ́n ṣòro fún gbogbo ayé lórí, wọn ò fi bò. Ẹ rí pé lórí ibú lẹ́yìn yìí tẹ́wàá máa sọ pé ẹ̀yin jẹ́ kinní kan nílẹ̀ Yorùbá. Olórí ibú nìyí. Tá a bá wá èdè tó ń sọ̀rọ̀ yìí lọ nínú àwọn ọmọ Ìlọrin, ọmọ Fúlàní yẹn ni. Gbogbo Ìlọrin gan ni mo wá fẹ́ kọjú ìjà sí báyìí.
gbogbo ẹ̀yin Ìlọrin yẹn, torí ibẹ̀ lẹ ti ń ṣorí ibú wá. Kò sálàáfíà nílùú Ìlọrin, ọmọ àlè gbogbo yín. Mi ò yọ sọ o, tẹ́ bá ti rí fídíò yìí ẹ lọ tíṣì gidi yín lulẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lọ́mọ Ìlọrin, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń pera yín láfa, olórí ibú gbogbo yín. Tẹ́ bá yọ ọmọ àlè ẹ fi tí ń ṣe tí yín náà. Àìjáde kúrò nínú ìlú yín, àìrìn jáde kẹ́ẹ̀tẹ́ kó omi tán ti bí yín látìgbà tán ti bí yín kò jẹ́ kí làǹkàyè yín ṣiṣẹ́. Jíjáde yín kò kọjá ibi tẹ́ ti lọ ń gba rìbá yín nílùú Saudi. Ibẹ̀ nìkan lẹ́ ń lọ. Kí ló kan tí yín pẹ̀lú ọba o? Àáfà. Kí ni tó kan títí yín pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́bádé? Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ olóró? Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ olóyè? Kí ló kàn yín nípa ìjòyè? Kí ni tiyín? Kí ni ìṣòro yín? Ẹ wá wò ó, ibi tí wàhálà máa ti bẹ́. Mo ń sọ fún yín, ó ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí wípé ó kù ìṣẹ́jú kan tí nǹkan máa ṣẹlẹ̀ nílùú Nàìjíríà. Nǹkan ẹ ló dé báyìí. President tí wọ́n pè, tí agbára president gan bá máa ká tó máa ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ wò ó wípé kán pa àṣà àti ìṣe tiwa run. Kò lè jọ mí lójú fún yín. Ibi tẹ́ ti lọ mú Islam wá kò sálàáfíà ń bẹ. Gbogbo ilẹ̀ Arab kò sálàáfíà ń bẹ. Jàgídíjàgan yìí náà ni. Ẹ kì í ṣe ọmọ àlè ní Saudi, ní Arab country, ọmọ ọkọ ni yín bẹ̀, ṣùgbọ́n ọmọ àlè lẹ́jẹ́ nílẹ̀ Yorùbá, ọmọ àlè lẹ́jẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ wá jẹ́ ọmọ ọkọ ní Arab country lọ. Nítorí pé gbogbo ìwà wọn gẹ́lẹ́ ilẹ̀ ń wù, gbogbo ìwà ànábì gan in ló wà lára yín. Lọ́wọ́ yìí mi ò dánu sọ́mọ́. Mo lọ́mọ ìyá tó jẹ́ mùsùlùmí, mo lọ́mọ bàbá tó jẹ́ mùsùlùmí, mo lẹ́ẹ̀bí tó jẹ́ mùsùlùmí. Mi ò wá yọ kankan sílẹ̀. Gbogbo mùsùlùmí ni mò ń bá wí. Lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí, mi ò yọ anybody sílẹ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí náà mọ̀ ìyá tèmi. Tẹ́ jẹ́ ẹbí mi, tẹ́ jẹ́ mùsùlùmí. Tẹ́ ẹ bá jẹ nídìí ìbàjẹ́, ẹ lọ jókòó, ẹ gbé alukuran láti ìbẹ̀rẹ̀ dé òpin alukuran kẹ́ẹ̀ka. Kẹ́ wá máa sọ ìtumọ̀ ẹ̀ fúnra ara yín. Ẹ má túmọ̀ ẹ̀ nítumọ̀ ẹ̀ pé ẹ fẹ́ ṣe wáàsí fẹ́ anybody. Ẹ túmọ̀ ẹ̀ pé ẹ fẹ́ ṣe wáàsí fúnra yín o. Kẹ́ wo àṣírí tó wà nínú alukuran. Fatiha tẹ́ ń ké tẹ́ fi ń kírun. Ẹ túmọ̀ ẹ̀. Kẹ́ mọ̀ nǹkan tó wà ń bẹ̀. Ẹ̀sìn jìbìtì lẹ̀sìn mùsùlùmí. Ngbé bá ké Fatiha tán, ẹ ṣe àmì, ẹ ka ìtàn onítàn, history ilẹ̀ bìkan. Ẹ wá kà yẹn, ẹ máa ṣe àmì lé lórí. Wọ́n mú yín lọ́bọ. Wọ́n mú yín nínàkí. Wọ́n mú yín lájá. Ẹ yí padà. Ìwọ tó bá ń wo fídíò yìí, máa fẹ́ kó lọ. Kó bẹ̀rẹ̀ látorí Suratul Fatiha lọ síbẹ̀, ká láti ìbẹ̀rẹ̀ dé òpin, kó wá túmọ̀ ẹ̀. Àdúrà tó wà ńbẹ̀ tó fi ń ṣàmì kó wá sọ fún mi. Gbogbo ẹ̀yin àfáà Ìlọrin, bẹ́ẹ̀ mo rí wèrè kan náà lánàá. Obìnrin nìyẹn tó ń sọ pé Ifá na scam. Nínú Ifá àtànọ́bì ta ni scam. Ànọ́bì tí ò nítàn rere. Ẹ wo ohun tí Ifá ṣe ní nípa tẹkinọ́lọ́jì yìí. Ifá ló wà ń bẹ̀. Ẹ lọ wò ó, dà pé ẹ Google search ẹ̀. Ẹ Google search tí wọ́n pè ní Ifá. Eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ oníṣẹ̀ṣe nìkan. Ìwọ tó ní làǹkàyè tó lọ́gbọ́n lórí, mú fóònù ẹ. Google béèrè nípa Ifá. Wọ́n á sọ many things tó wáyé nípa Ifá fún ẹ. Wá Google search ànábì Muhammadu wọn. Kò wo kí ni nǹkan tí ànábì Muhammadu wọn tó mú wá.
èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ lánàá mo béèrè pé kí lórúkọ ẹ̀ nípa ọ̀rọ̀ yìí náà ni Alájà Kafilat má bínú ìyá mi tó bá wo fídíò yìí ló wọn ò lè mẹ́ni tí mò ń bá wí mo wá ní kó Google search orúkọ ẹ̀ kó Google search ìtumọ̀ orúkọ ẹ̀ caravan ni kí là ń pè ní caravan bí bàá mọ́tò òun lórúkọ tó ń jẹ́ wáì tí ẹ̀yin Yorùbá kí ló dé tẹ́ yọ lórí ibú ganan ẹ̀yin tẹ́ ń pera yín ní mùsùlùmí ẹ̀yin Yorùbá kí ló dé tẹ́ yọ lórí ibú olórí ibú òun lọ́pọ̀lọpọ̀ nù yín kí ni nǹkan tá à ń bá kiri àmọ́ ẹ̀sìn ẹlẹ́sìn ẹ fi ń dàlúrú ẹ ń bà gbogbo nǹkan jẹ́ nǹkan tí ò kàn yín ẹ máa tójú bọ̀ tí àwọn bàbá tiwa ò bá jẹ́ onílàǹkàyè tí wọn ò bá jẹ́ ẹni tí Ọlọ́run dá lóníwà pẹ̀lẹ́ jẹ́ ìtẹ́ ṣé ẹ̀sìn Islam lè ríbi dúró sí ilẹ̀ Yorùbá ni àwọn tẹ̀yìn pè ní sọ̀tánì yín Saudi ló wà kò sí nílẹ̀ Yorùbá èyí táwà nílẹ̀ Yorùbá láàlú ògiri òkò láàárọ̀ yẹ ọmọ bá ti ń jẹ́ látọ́pa ló wà nílẹ̀ Yorùbá nílédédùmarè fún àwa nílẹ̀ Yorùbá tá a kẹ́ ń pè tí ń jẹ́ wa tí ń dá wa lóhùn níbi tẹ́ ẹ yẹ ẹranko dé èyí tó ń jẹ́ àṣírí tó lè tako ẹ̀sìn yín nínú Islam ẹ máa ń dọwọ́ bò ó mo rí ọ̀gbẹ́ni Akadip lánàá àbí ọjọ́ wo tó bẹ̀rẹ̀ àwọn fọ̀tàwí tó ní òwe ilẹ̀ Yorùbá ni wèrè lẹ́jọ́ wèrè gidi òun lẹ́jọ́ nínú gbogbo nǹkan tẹ́ ń gbé kiri irọ́ lẹ́ ń gbé ká lọ́wọ́ tá wà yìí nobody tó máa bẹ̀rù yín àwọn bàbá wa kì í ṣe pé wọ́n ní ìbẹ̀rù ṣùgbọ́n torí pé àwọn ní sùúrù wọ́n kóyàn mọ́ra òun ló fa gbogbo yàmàyàmá tẹ̀ ń ṣe yìí Síkírù Àwùjalẹ̀ tó kú tó fẹ́ mú ìwọ máa ṣẹnu yàmàyàmá níwọ̀ wèrè tó sọ̀rọ̀ yìí lára àwọn tí ìlú Saudi lò ní láti fi lè máa gé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún Islam nílẹ̀ Yorùbá lára àwọn tó ti gba rìbá tó ta àwọn ọmọ ìyá wọn òun ni Síkírù Àwùjalẹ̀ jẹ́ ẹnìkan ní kọ́lọ́run fọ̀run kẹ́ Ọlọ́run ò lè fọ̀run kẹ́ tẹ́ bá rántí èyí tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ ní 1980 ṣé 83 kọ́ ni tí mi ò bá ní ṣe mo ṣáà ń pè 1980 something nígbà tí Bísí Ọ̀nàbánjọ tó yọ Àwùjalẹ̀ lóyè kí ni nǹkan tó fà á tó fi rọ̀ lóyè lọ́dún náà lọ́hùn tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ díà tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tọ́lọ́run fi sípò ńgbà náà tó dá padà òun gan ìbá má ti lo oyè yẹn débi tó lóde yẹn ṣùgbọ́n ṣẹ́rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe òṣèlú ló fún yín láyé jẹ nípa ọ̀rọ̀ pé wọ́n jọba èmi máa sọ gbogbo ẹnu mo sì fi ń sọ nílẹ̀ tó mọ́lé nìyí nílẹ̀ Yorùbá ní ọba ẹyọ kan nítorí pé gbogbo àwọn ọba tó wà ń bẹ̀ òṣèlú ló fi wọ́n síbẹ̀ ṣé àwọn ọba tó ń kọjú ìbọn sí tìbọn ràn tán fìbọn ẹyọ kan pa wọ́n ṣọ́ba làwọn yẹn ni ìwọ àfáà tó bá dára ẹ lójú ẹ kàn fẹ́ àwọn nǹkan kan wà tí mi ì fẹ́ máa tú mọ́ ẹ̀yin alákọ̀ọ́rí ilẹ̀ fẹ́ ká máa tú síta látara nǹkan tí àáfàá yìí sọ máa yà síbẹ̀ ó ní àwọn Òṣùgbó ni wọ́n pa àwọn èèyàn tó ń kú máa wá bẹ gbogbo èèyàn ọmọ Yorùbá jákèjádò
gbogbo ibi tẹ́ bá wà lágbàńlá ayé ẹ bá mi bọ́ sórí website. Ayé tá wà yìí ayé social media la wà, ibi táwọn ti ponú nìyẹn. Ayé tá wà yìí sìn ayé kọ̀ǹpútà ni, gbogbo nǹkan lóyìnbó ti bá wa sọ di rọrùn. Ẹ bá wa bọ́ sórí TikTok, ẹ bọ́ sórí Facebook, ẹ lọ sórí Twitter, ẹ lọ wo àwọn tó ń mú, kí n sọ pé ní nǹkan bí ọdún méjì sísìn, àwọn wo gan ni wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́, àwọn wo gan náà ń pààyàn, àwọn wo náà ń rí èèyàn mọ́lẹ̀, àwọn wo náà ń jẹ ara èèyàn. Ẹ rí pé lórí ibú nìyẹn ẹ̀yin tẹ́ ń pèrè ayé láfààyè. Wàláhì mi ò yẹ ní bọ́dì sílẹ̀ nù yín, nítorí yín tó wà láàrin yín tó yẹ kẹ́ ẹ fèsì ẹ̀. Àtúnṣe tó yẹ kẹ́ ẹ ṣe nígbésí ayé ara yín gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ ṣe. Ẹ̀yin lẹ pààyàn, ẹ̀yin náà ká pààyàn mọ́ lọ́wọ́, ẹ̀yin lẹ ń bẹ́ orí, ẹ̀yin lẹ ń ṣe nǹkan oríṣiríṣi, tẹ́lẹ̀ ń ṣe ọṣẹ, ẹ̀ ń ṣọṣẹ àánú, ẹ̀yin àfààyè lẹ́yìn mùsùlùmí olórí ibú yìí ni. Lọ́wọ́ tá wà ìjà ti dé, ìjà ti bẹ̀rẹ̀. Ẹ ti ń pe ogun nílẹ̀ Yorùbá ẹ sì rogun. Eléyìí ò ń sọ̀rọ̀ pé à ń janú mọ́. Tó bá wá ṣẹlẹ̀, mo fẹ́ wo agbára tí Kùránì yín ní. Tẹ́lẹ̀ fi Kùránì ṣe mo fẹ́ wò ó, ara tẹ́lẹ̀ fi Kùránì yín dá mo fẹ́ wò ó. Olórí ibú àwọn àfà tó jẹ́ pé olúgbòhùn lẹ́ ń kó kiri, èyàn àfà olúgbòhùn èpè. Ṣé nínú àlùkùránì lẹ ti rí? Ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá yìí, ọmọ àlè lẹ́jẹ́ ńlẹ̀ Yorùbá, ọmọ kan ní yín Saudi, ẹ máa lọ Saudi, ẹ kẹ́rù yín kẹ́ máa lọ Saudi. Ibi tẹ́ wá ya wèrèdè tẹ́ ní làǹkàyèdè, àwọn tẹ́ wá ń gbèjà àwọn yìí, ìlú wọn fi ojoojúmọ́ dàrú, wọn látúnṣe, wọn ò rí fọkànbalẹ̀. Ẹlòmíì fẹ́ lè sọ pé òun ò ní sọ èdè Yorùbá mọ́. Ẹlòmíì lè sọ pé èdè Yorùbá òun ò ní sọ. Ẹ wá sọra yín di nǹkan, ẹ ń ba yé ara yín jẹ́, ẹ ń ba lé jẹ́, ẹ ń bọ̀nà jẹ́, ẹ ń pera yín ní mùsùlùmí, ẹ ń sọ Yorùbá lẹ́nu, ẹ sì fẹ́ dojú ilẹ̀ Yorùbá bolẹ̀. Elédùmarè ò ní fún yín ṣe, ẹ ní jèrè. Máa fẹ́ kẹ́ lọ rántí tó ṣẹlẹ̀ nílùú Ṣàgámù nípa ọ̀rọ̀ Olóròdé lọ́dún náà lọ́hùn. Tẹ́ ẹ bá jẹ́ kó bẹ́lẹ̀ ńlẹ̀ Yorùbá, mùsùlùmí ò ní kú ẹyọ kan. Mùsùlùmí ò ní kú ẹyọ kan, wọn ò ní gbọ́ nǹkan tó ń jẹ́ ẹ̀sìn Islam ńlẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá rawọ́lé nǹkan tẹ́ ẹ rawọ́lé yìí. Èèyàn máa lè dédé yìí. Ẹ lọ rántí tó ṣẹlẹ̀ nílùú Ṣàgámù lọ́jọ́ sí lára Haúsá àti Yorùbá. Ẹ ní kú ẹyọ kan. Ẹ gbójúlé Kùránì ní dáadáa. Ẹ ní kú ẹyọ kan, ẹ ní kú nílẹ̀ Yorùbá. Tẹ́ bá sì rawọ́lé tẹ́ ẹ rawọ́lé tí a bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín, ẹ ní kú ẹyọ kan mọ́ nílẹ̀ Yorùbá. Kò dẹ̀ sí méjì tó ń bà mí lẹ́rù ju pé ọmọ ìyá pa ọmọ ìyá ẹ̀. Torí ibi tẹ́ ń bá bọ̀ yìí, tẹ́ fi ti ń ṣe ti yín. Ayé ara yín nínú mùsùlùmí ẹ lọ́tún ṣe. Bàbá yín Muyideen Bello kó tó kú, ó máa ń sọ̀rọ̀ bí gbákejì Elédùmarè ni. Bí ìgbà tẹ́ kó ń jókòó tẹ Ọlọ́run bá sọ̀rọ̀ ni. Ó kẹ́ ń jẹun òṣèlú, ó mú nínú òṣèlú, àwọn olóṣèlú ló fi ń ṣe kíṣẹ́ẹ̀tì jáde. Ìfì yẹn ń bọ àwọn èèyàn lójú. Òun àtàwọn olóṣèlú kẹ́ ni wọ́n jọ lẹ̀pọ̀ ni. Kò sí gómìnà tó máa débẹ̀ tí ò ní jẹ́ náà láì. Àwa bọ́ sórí social media, a máa pariwo wèrè, a máa lóhun ṣe kíṣẹ́ẹ̀tì rọ́. Elédùmarè ó bi gbogbo yín, èèyàn alákọ̀ọ́rí gbogbo yìí. Ilẹ̀ Yorùbá ẹlẹ́bọ ni wá, olóòṣà ni wá, ìntàn bọ nìyẹn, ìntàn sìn nìyẹn, ìyìn tó fi dólẹ̀ Yorùbá nìyẹn. Ẹni bá sọ pé òun máa parun, Elédùmarè á parun tọmọtọmọ. Ẹni bá ti sọ pé òun fẹ́ palẹ̀ Yorùbá run, òun fẹ́ pa àṣà Yorùbá run, òun fẹ́ pa ìṣe àti àṣà wa run, Elédùmarè á bá wa parun tọmọtọmọ, tìdílé ẹ̀. Elédùmarè á parun.
ẹ kírun yín wọn disturb yín, ẹ ń pèrò yín kò sẹ́ni tó ṣe tiẹ̀ wá bá yín, ẹ ń ṣorí burúkú kiri. Kí ni ìṣòro yín náà? Tọ́n bá ti bí yín re, ẹ jáde pẹ̀lú ètò à ń ṣe yìí. Ẹ mọ̀ pé nǹkan máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. Ọjọ́ tẹ́ ẹ bá já ẹnìkan lẹ́ẹ̀kan náà, ẹ gbàgbé nǹkan tó ń jẹ́ òfin. Kóòtù gan alànà ní nǹkan tá à ń bá bọ̀ yìí. Ilé ẹjọ́ yẹn alànà. A mọ̀ pé gbogbo agbára yẹn wà lọ́wọ́ yín. Àwọn Fúlàní ló ń kọ́ńtrólù ìlú Nàìjíríà. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá á jẹ́ kó yé yín pé àwa la ní Yorùbá. Ẹni tí Yorùbá fi ń jẹ́ Yorùbá á fi hàn yín. Àwa ò kí ń ṣọmọ àlè. Ẹni tí Yorùbá fi ń jẹ́ Yorùbá ó sì wà lọ́wọ́ àwa kan dọ̀la. Àwọn tó ń ní ni wọn ò ní. Wàá ké Kùránì ẹ, ó máa sú ẹ. Ẹ sáré ní rí tó ń lé yín, ó dà pé wèrè ní yín. Kí ni ìṣòro tẹ níná? Wèrè kan sọ pé tó bá ṣaàgùn tí ẹnìkan kò gbàgbé àwọn babaláwo orí social media nìyẹn. Àwa ò nídìí láti já ewé. Bí gbèsè ayé ẹ̀ ṣe máa rí a máa fẹnu sọ fún ẹni. Ó dà pé lórí ibu nìyí. Èmi ì ṣe babaláwo. Ọdẹ ni mí tí mo sì gbójú háúháú. Mi ì ṣe babaláwo, ẹ gbàgbé ọ̀rọ̀ babaláwo ọ̀tọ̀. Mi ì sì ṣe oníṣègùn. Ọdẹ lè mí. Mo sì jogún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo fi gbogbo ọwọ́ ìsọ̀yà mi ò fọ́nbù. Ọwọ́ mo fi ń sọ̀yà. Ẹran mo sì ń fọwọ́ gbá eegun kọ́. Ẹ tó bá mọ̀ mí ẹ lọ bí léèrè. Ó dà pé wèrè lẹ́jọ́. Bí ilé ayé yín ṣe máa rí a máa sọ fún yín. Ẹni tí Yorùbá fi ń jẹ́ Yorùbá. Ṣé ní wèrè lẹ́jọ́ ni? Ẹ túbọ̀ ẹ tẹra mọ́. Ìṣẹ́jú kan ló kù fún yín tẹ́tẹ́. In tó ń ṣe wá ni pé orúkọ tẹ́ ẹ fẹ́ máa pè wá. À ń wò pé ká máa fọ́ ìdí yín. Láti má lè sọ pé kọ́ má pè wá oníjàgídíjàgan bíi tiyín. Ńlá ṣe ní sùúrù, ẹ̀rù ìjà kọ́ ló ń bà wá. Ẹ gbàgbé gbogbo tí ń ṣẹlẹ̀. Ẹ̀rù ìjà kọ́ ní bà wá. Nígbà tẹ́ mú ta lọ́lọ́run lọ́jọ́ sí, àìmọye ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí a lè gbé. Àìmọye àwọn nǹkan tá a lè ṣe. Ṣùgbọ́n a ní ká fi sùúrù máa ṣe bọ̀. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe kọ́ wa. Nítorí Ifá kan ló ní ìwà pẹ̀lẹ́ gbogbo bàbá sùúrù. Àgbà tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní. Orí inú tàwa ò ní bá tòde wa jẹ́. Orí inú tiyín ló ń bá tòde yín jẹ́ fún yín. Tẹ́ fi ń hùwàkiwà, tẹ́ fi ń ṣiṣẹ́. Ẹ yọ lórí bú kalẹ̀, tẹ́ ya òṣì kalẹ̀, ẹ rán ìgbésí ayé yín. Gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín inú ìṣẹ́ àtòṣì náà lẹ́ ń kú sí. Bẹ́ẹ̀ yẹn sọ pé ẹ jẹ́ àfà, ẹ jẹ́ kinní kan. Ẹ̀yin lẹ́ bẹ orí tẹ́ fi lọ ṣògùn owó. Oríṣiríṣi nǹkan lẹ́ ṣe tẹ́ fi ń wá owó. Nígbà tó yẹ kẹ́ ẹ kọ́ṣẹ́ tẹ́ ẹ kọ́ṣẹ́. Ìyẹn tó yẹ kẹ́ ẹ níṣẹ́ ọwọ́ ẹ ní. Ẹ pera yín láàfà, ọ̀lẹ́ntẹ̀ láàfà, ẹ̀yin olórí ibú dédé. Ọ̀lẹ́ntẹ̀ láàfà lẹ́ ń pera yín. Ẹ wá máa ṣe gọ́gọ́gọ́gọ́ kiri tẹ́ máa tọrọ bárà kiri. Tó yẹ kẹ́ ẹ fi gbèsè ayé yín, kẹ́ ẹ fi wá owó, kẹ́ ẹ fi wá ọrọ̀, kẹ́ ẹ kọ́kọ́ lé ayé náà kẹ́ ẹ tó máa lé ọ̀run. Ẹ wo Nàìjíríà, ẹ wo bí tẹ́ sọ Nàìjíríà dà lẹ́yìn olórí bú mùsùlùmí náà ni. Ẹ wo nǹkan tẹ́ sọ Nàìjíríà dà, ẹ wo bẹ́ẹ̀ ṣe ayé Nàìjíríà rádaràda. Àwọn ìlú tí mo wà yìí, Muslim wà ń bí, Christian wà ń bí, àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wà ń bí, àwọn awo wọn wà ń lù yìí tán ní awo títí wọn, ní àwọn society títí wọn. Ó ní kálukú ń ṣe tiẹ̀ ní ìlú sì ń tòrò. Tó o bá wọ bọ́ọ̀sì, wàá bó lòṣà wọ bọ́ọ̀sì, wàá bá oní kìrìsìtẹ́nì wọ bọ́ọ̀sì, wàá bá mùsùlùmí wọ bọ́ọ̀sì. Kò sí pé bóyá ẹnìkan ń bí. Ẹ̀yin olórí bú tẹ́ ń sọ pé wà nílẹ̀ Yorùbá lẹ́ ń ba Nàìjíríà jẹ́ tẹ́ ń ṣe rádaràdà lẹ́yìn mùsùlùmí. Ẹ ṣòfò tọmọtọmọ ní bẹ́ẹ̀ pé Ìgbòho. Kí ni pọ́blẹ́mù yín? Kí ni ìṣòro tẹ́ ní? Ẹ̀sìn tẹ́ gbé dání tí ò sálàáfíà ayọ̀kan nú ẹ̀. Ẹ̀sìn jàgídíjàgan tẹ́ ń ṣe. Mo challenge gbogbo èèyàn àfàlẹ̀ Yorùbá. Mo challenge gbogbo yín pátápátá látòkè délẹ̀. Even dé Arab country. Ẹ sọ nǹkan ẹyọkan tí ànábì yín ṣe tó jẹ́ nǹkan gidi. Tó jẹ́ nǹkan òwúrí ta lè sọ pé òkè nǹkan yìí a fẹ́ tẹ̀lé. Ẹ̀yin wèrè dédé. Ìtẹ́ ti fi bọ́ àwọn bàbá tiwa lójú. Ẹ lè fi bọ́ àwa lójú o. Ẹ lè fi bọ́ wá lójú nítorí pé ayé ta wà ó ti yàtọ̀ sáyé ìgbà yẹn.
ayé ìgbà ẹ̀tàn yẹn ó ti yàtọ̀. Àwa ò ní wáàsí kankan láti ṣe. Kò sí ọ̀rọ̀ yẹn pé bóyá àwọn oníṣẹ̀ṣe wọn ò pààyàn míì tí ẹ fẹ́ lọ́bẹ̀. Ẹ sí nínú ẹni tí mo lè máa explain ara mi fún. Ẹ sí nínú ẹni tí mo lè explain ẹ̀sìn mi fún. Tèmi belong sí nìyẹn. Ẹ lọ ṣọ́ra yín kẹ́ jẹ́ kó rí yín pé fún ìdí eléyìí ẹ lọ sinmi ara yín kẹ́ ṣe wá agbẹjẹmọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ kàn dín nínú yọ̀ ìdín ẹ kàn nínú yọ̀ orí burúkú sì ṣe yín lẹ́yìn tẹ́ ń pera yín ní mùsùlùmí. Ẹ̀yin ẹni òfò ẹ̀yin àná dánù yìí ànábì yín wèrè ni. Ànábì yín wèrè gidi ni. Ànábì yín wèrè ńlá òun lànábì yín. Olórí ibú òun lànábì yín tẹ́ ń sìn. Ẹni tó wáyé tá a rí nǹkan kan nípa ẹ̀ láti sọ pé nǹkan gidi àbí ìwà gidi ìwà jàgídíjàgan náà ní wù. Ìwà jàgídíjàgan ànábì òun lẹ́yìn náà lẹ́ra wọlé tẹ́ ń gbé kiri. Ẹ̀yin ẹni òfò ẹ̀yin àná dánù yìí. Kí ló kàn yín lọ́rọ̀ ọba? Kí ló kàn yín lọ́rọ̀ òjò? Kí ló kàn yín lọ́rọ̀ ìlú? Ẹ̀sìn yín ẹ̀sìn ṣẹ̀ṣin kẹ̀kẹ́ jókòó ara yín kò ní da fún yín kò ní da fáànà bí yín. Allah yín ò ní kúure ẹ̀yin olórí ibú dédé.